Àsọdé yìí ọjọ́ sẹ́ńtì ìtayà tó mọ́ nínú owó nínú ọ̀la pẹ̀lú àlàáfíà. Yorùbá ní àkèrè fọ̀tà lẹ́nu. Bàmí yàgà gàdí ọkùnrin ọ̀hún. Tọ́jú bá lè gbé ẹ̀fọ́ lẹ́ẹ̀kejì kan, ó lè rí ta. Obìnrin délé. Ẹ jọ. Lórí náà alájí ẹ̀ Olówó bá la fẹ́. àsìkò ọdún lélẹ̀ yẹn bá wa káwọn èèyàn wa. Owó yín àmọ́. Ẹ jẹ́ àdúpẹ́ fọ́dún tuntun tó ṣe. Bàbá mi sí àgà gàdí. Ọpẹ́ la. Gàdí of London. Olówó la fẹ́. Owó yín àmọ́ pọ̀. Gbogbo ìbànújẹ́ tó máa ń mú nígbà gbogbo. Olówó la fẹ́. Owó lọ́wọ́ tó máa ń ká wọn Owó yín àmọ́ pọ̀. Àwọn bàbá mi olówó ni wọ́n. Gbogbo wa kà sàmì àṣẹ. Olówó la fẹ́. Owó yín. Wọ́n lọ bá òun jàpá òun ní káwọn máa yọ káwọn ẹ̀rù tọ́. Òbílẹ̀ dé àwọn ẹ̀rù tọ́, àwọn aṣàpàgbà kan ti dé. Òṣètò ọ̀wá gbẹ̀rù àwọn. Tìmọ̀dé wọn láwọn òbí ẹ̀ dé mọ́ láàbí. Òkúlé náà ní gíga yìí, wọ́n ní gíga yìí. Sídáyà ní báwo kí ẹ wọ́n ní gíga yìí. Làkàṣẹ́ta ní báwo kí ẹ wọ́n ní gíga yìí. Ọmọ kòkú mọ́ gàdí. Ọmọ kòkú mọ́. Ọmọ kòkú mọ́. Ọmọ kòkú mọ́. Ọmọ mi ojúlówó ní báwo kí ẹ wà kàn. Ọmọ kòkú mọ́. Ẹ̀gbọ́n gàdí ọmọ kòkú mọ́. Yínká Flavour àti Yomi Peters gbogbo lẹ́nà ni máa bá wọn kí ẹ ò gàdí. Ọmọ kòkú mọ́. Òṣìṣọ́dún yìí ọmọ kòkú mọ́. Kò ní sú ẹ ṣe, kò ní sú ẹ ṣe. Bàbá gbogbo London ní kọ́kọ́ bàbá o. Nàdẹ́nẹ̀ lòlòlò yànyànyà lòlòlò. Dayi àníta bá lówó a máa fún ni lówó. Bàbá láṣọ a máa fún ni láṣọ. Bàbá ní kẹ̀kẹ́ a máa bọ̀ ní ọgbọ́n. Ìjọ ṣe gbọ́ jọ̀wọ́ yá mi níyàwó rẹ̀ ìjọ ṣe gbọ́. Ìjọ ṣe gbọ́ jọ̀wọ́ yá mi níyàwó rẹ̀ ìjọ ṣe gbọ́. Ẹ̀dìdì kọ́ ìdí bàbá o. iná yìí ó ń wọ ṣọ́ọ̀tì. Èdè kọ́ ìdí bá ń tọ́jú àbúrò mi bíní. Ọmọ ní bílíbílí ní kíwù mi ọmọ tó ṣe jẹ́jẹ́. Àìsí ilé olóògì ní olókùn wọn là ń lédìlé èkúté. Àwọn tó ń bá ẹ̀ẹ́dì tẹ̀lé ìjọ ẹ̀ǹkọ́ iṣẹ́ ọkà ọlọ́run mú wọn. Gbogbo wọn náà sì fọ́ wá bẹ̀bẹ̀ tó bá ti wá kó ya foríjì wọn ní o. Tó bá ti fọ̀ tún bọ́mọ wí ìsì àbá kó ya fòsì fáwọn. Tó bá ti fọ̀ tún bọ́mọ wí ìsì àbá ṣàfòsì fáwọn. Tó bá dé lọ́dọ̀ bá kí Kọ́láwọlé ẹlẹ́yà o àti Ràmọ́nì Táíwò Ẹkúnsúnmi Akíìmù Wọlé Àmọ̀dé àti Ṣẹ́gun bẹ́ẹ̀bẹ́ gbogbo lé lónìí kí wọn Àkànní mi Tọ́lá ni wọ́n ní kí n sí àkókò mọ́ gbogbo ní fújì lápapọ̀ Mọ́tọ́lá ni mo fi ṣẹ́ wọn jẹ́ báyìí àti èyí tó ń bẹ ń bí olórí oko ti ń bẹ ń bí àti èyí tí ò sí ń bí àtàwọn tìlú London pátápátá gbogbo wọn náà ní kí ẹ̀dá yìí láàbẹ̀ olórí ọmọọba ọmọ tó tọ̀ láwọn kéwàá ní ọtí méjì Àkànní mi ṣe náà adẹ́fẹ́ entertainment gbogbo wọn náà ní kí ẹ òkú wọn sì yàgà jídéjídé ní màá bá kí ẹ o èèyàn tààtọ̀ ní mi ṣe náà ní nílùú London jídéjídé Ayọ̀mí Àyìnà mi stanza ó ní màá bá kí ẹ ẹ̀ǹjẹ̀ promoter ó ní màá bá kí ẹ Àkànní ajé ògbógbò lédè ṣìnà pátápátá Akọ́láwọlé Àyìndáde o kébé kú wàrà Àkànní ṣàṣìnà Adéwálé Àyùbá Aláwọ̀ Ṣẹ́fíù Dékúnlé Alábí Pasuma Aláwọ̀ Màláìka
àdìyó mi súnlẹ̀ àtàwẹ́wẹ́ àtòní fújì tó kù pátápátá kọ́ ọmọ mú sí báwù ní kí ẹ o akọni lè ṣìnà lápálá àkọ́dé adé o òbẹ́sẹ̀rẹ̀ ní kí ẹ dáadáa àti gbogbo tákìrì ètò ọ̀dẹ̀ wálé gbogbo onífújì pátápátá tilẹ̀ yìí tó fi dòkè òkun àtàyìn lásà yìí ìgbín ọmọ ńlá gbogbo wọn náà ní kí ẹ àkànní o. àdàdékú ló ṣàfihàn mi àlọ́ adé gẹ́gẹ́ sí i o àtìgírẹ́ mi kọ́rẹ́ sí i gbogbo wọn náà ní kí ẹ o èmi àṣepú ọdún láyé wọ́n rí ọlọ́dún ìbàjẹ́ lẹ́yìn tó bọ̀ èmi àṣepú ọdún láyé. gúnugún ìkúlẹ̀ ìkúlẹ̀ gúnugún ìkúlẹ̀ gúnugún ìkúlẹ̀ sí àgbà gúnugún ìkúlẹ̀ wọ́n dàgbà wà báwọn tá wọ́n dàgbà wà báwọn tá gbà yìí o gúnugún ìkúlẹ̀ àmàrí ẹ̀pẹ́ àmàrí ẹ̀pẹ́ abẹ́ ọlọ́run àmàrí ẹ̀pẹ́ ẹ̀wọ̀n láni díẹ̀ àmàrí ẹ̀pẹ́ infinity ní díẹ̀ o àmàrí ẹ̀pẹ́ ọlọ́wọ́ tó ń jẹ́ lóko sọ àmàrí ẹ̀pẹ́ gbogbo náà ní díẹ̀ àmàrí ẹ̀pẹ́ àfíìsì alẹ́ ní díẹ̀ àmàrí ẹ̀pẹ́ alẹ́ ní díẹ̀ o wípé àmàrí ẹ̀pẹ́ èrè mi bá wọn díẹ̀ wípé àmàrí ẹ̀pẹ́. Thank you very much.